Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò Ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sọ ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí òlẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá Ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Ẹ kú dédé gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko lódò lẹ́yìn odi. Ẹ̀yin ará Amẹ́ríkà mi mọ̀ bóyá àárọ̀ lẹ́wà àbálẹ́ ẹ̀yin ti UK, Netherlands, Ukraine káàkiri mo kí wa o. Ẹ kú àmójúbà ààrẹ Kọ́lá Ọlátúnjí ọmọ olójúde ilé ẹsẹ̀ ní Ìkírun Àgùnbẹ́. Kí mọ́ gbà wá lásìkò tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní àsìkò yìí òun náà ni agbára tí Ọlọ́run fún ẹ̀dá. Ǹjẹ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi ṣó mọ̀ pé ó lágbára kan lára tí ìwọ gangan lè máa mọ̀? Kò sẹ́dá tọ́lọ́run dá tí ò fi kankan sí lára tó fi ju ẹgbẹ́ ẹ̀ lọ. Ọmọ nígbà míì ó ju àwọn òbí tó bí lọ. Ṣùgbọ́n òbí lè mọ̀ nípa ìṣèwádìí. Ẹlòmíì ń jẹ ìyà àìmọ̀ nítorí kò mọ agbára tó ní, àbí kí ọ̀làjú àti ẹ̀sìn kó má jẹ́ kó níran àwọn ọ̀rùn kan báyìí. Ìwádìí jẹ́ sọ fún wa wípé tí ẹ̀dá bá ti lè gba inú obìnrin kọjá tó tá ń pè ní èèyàn, bóyá wọ́n bí ni àbí wọ́n fi abẹ gbé jáde nínú ìyá rẹ̀, ó ní potential kan tó yàtọ̀ sí tàwọn akẹgbẹ́ tó fi jẹ́ àkàndá. Sáà sì mọ̀ wípé àwọn tá à ń pè ní òrìṣà yàtọ̀ sí irúnmọlẹ̀, irúnmọlẹ̀ yàtọ̀ sí òrìṣà. Àwọn òrìṣà yìí gangan là ń pè ní láyé Yorùbá dàpè ní ẹni òrìṣà dá. Ìwọ tó ń láǹfààní àti gbọ́ mi, òrìṣà ọ̀dá láwọn ààyè kan ó lè jẹ́ pé àgbékalẹ̀ ọ̀rọ̀ ni wọ́n ní ni, ó lè jẹ́ pé nípa kọ́ ṣiṣẹ́ ju tẹgbẹ́ rẹ lọ ni, ó lè jẹ́ wípé ìrònú rẹ àbẹ́bùn àlá àbí mi tó jẹ́ wípé kò ní lápa, tó yẹ pé tó bá ṣe kò ní lápa búlá rẹ̀. Ẹlòmíì jẹ́ pé ẹ̀bùn tó ní ni kó mu sìgá àbí kó mu gbó, ṣùgbọ́n kò ní lápa aburú kankan lára ẹ̀. Bó o bá fara wé ọ̀tẹ̀ tán o. Ibi tí mo wá fẹ́ gbọ́rọ̀ mi kà ní wípé bó ṣe fún alágbára ẹ̀ náà ló fún alágbára lórí gbogbo ẹ̀dá tó dá pátá. Àtàlùjànnú ni àtẹranko ni, gbogbo ẹ̀dá tó dá pátápátá lọ́lọ́run fún alágbára lórí ẹ̀. Bẹ́ẹ̀ ó fún wa ní kápá àti lò wọ́n sọ́nà tá a bá fẹ́. Ṣé àpé mo sọ wípé àti wá gbára ọjà, kéèyàn wá agbára nínú ayé kì í ṣẹ̀ṣẹ̀. Ọ̀nà tó lò sí lọ́lọ́run ó bí ọ níjọ́ àláríra. Kọ́ tó kò láyé gan lọ́lọ́run ti máa bí ọ. Bí ò bí ọ directly lára rẹ, yóò bí ọ lórí àwọn ọmọ rẹ, yóò bí ọ lórí àlàáfíà ẹ̀. Sátìọlá ọba tó tóbi ogun tó tóbi lọ. Ọlọ́run ò ṣe é fi lẹ̀, òun gangan lálágbára, àmọ́ ó ní ká wá agbára kì í ṣẹ̀ṣẹ̀. Òun lè gé fún wa ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ náà gúnnú agbára tiẹ̀ pé gbà lọ lò ó yá ọ ni o, yóò gbà padà, àmọ́ náà ó lò gbà lò ó. Eléyìí mo fẹ́ fi sọ fún gbogbo àwa tá à ń jẹ̀ràn pa afẹ́ níwèé ìgbélùú, àwọn èyí tẹ́ ń gbọ́ mi, gbogbo àwa tá à ń jẹ̀ràn pa afẹ́ níwèé ìgbélùú,
agbára wà nílẹ̀ adúláwọ̀ yìí tí àwọn bàbá wa máa fi wọ́n máa rán wọn ṣẹ́ láti bì tí ó sì ṣe é bọ́ ṣe gbàwé ìgbélú rẹ̀. Májíìkì wà ó tá ń pè ní dán, gbogbo tá ń pè ní dán kì í ju bí wọ́n bá ti pa lọ. Àmọ́ right process, normal process àwọn bàbá wa ní. Àwọn tá ń pè lálùjànnú yìí wọ́n pè sí mẹ́ta. Àwọn kan wà tí àwọn bàbá wa pè ní iwin, àwọn kan wà tí wọ́n pè ní ọ̀rọ̀ núgi, àwọn kan sì wà tí wọ́n pè ní àlùjànnú gangan. Àwọn kan wà tí wọ́n ń ṣiṣẹ́ rí nínú àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí. Àwọn kan wà tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa tó jẹ́ pé mímọ́ ni wọ́n. Bó ti jẹ́ pé àwọn àgbàlagbà, àwọn ọ̀sàrà màfíà, àwọn tí ìgbọ́dọ̀ dá ẹ má jẹ́ ń dákọ̀ wọn ìyá, àwọn Ajíbọ́lá àwọn yèyé, àwọn ìyá, ó yẹ ó ti yẹ kó yọ ọ̀nà mẹ́ta làwọn náà pín sí o. A ní dúdú, wọ́n wà funfun, pupa wọ́n sì wà funfun. 20% wọn ló jẹ́ funfun láyé, àwọn wọ́n sì lágbára jù. Bẹ́ẹ̀ náà la ní nínú àwọn tó jẹ́ àlùjànnú tá à ń pè ní wọn táwọn náà lágbára. Ìwọ tó ń jẹ̀ràn àti níwèé ìgbélu ọ ti náwó, wọ́n ti gbá ọ Nàìjíríà, àfáà ti gbá ọ, wòlíì ti gbá ọ, babaláwo ti gbá ọ. Bàbá wa nílẹ̀ Kóòtù Òjíire wọ́n lágbára tí wọ́n ó fi ṣe é. Wọ́n kàn béèrè kan àbí kejì lọ́wọ́ rẹ ni tí ó fi jẹ́ wípé wọ́n ó lè pa àwọn ètò ń pọ̀, àwọn ó sì lọ tẹ́lẹ̀ dì ọ́ lọ́dọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun àbóyìnbó aláwọ̀ dúdú tí wọ́n ti fẹ́ gbàgbé. Ṣé àwọn pé inú ẹ̀dá tọ́lọ̀ ń dá èèbó ní lo spiriti jù, àjànú làwọn náà ń lò, ọmọ iná làárán síná. Mo fi sọ fún ọ pé wádìí ara rẹ o, wádìí ìràwọ̀ rẹ, ìràwọ̀ náà ni ọ́ ni, ìràwọ̀ afẹ́fẹ́ ni ọ́ ni, ìràwọ̀ omi ni ọ́ ni, àbí ìràwọ̀ yẹ̀pẹ̀. Wádìí ìràwọ̀ rẹ. Tó bá fẹ́ níwèé ìgbélú, múra sọ̀rọ̀ ara rẹ dáadáa. Ibi tó wà ń spiriti ibẹ̀, ẹ̀yin tẹ́ wà lóòbó ní sọ ó tún ju ti Nàìjíríà, ó tún ju ti ilẹ̀ aláwọ̀ dúdú yìí lọ. A kàn pariwo pé Nàìjíríà, àjẹ́ Nàìjíríà, àwọn tó ń bá gbé àwọn gangan lólórí àwọn ẹlẹ́yẹ. Kò sì sí ní tágbára àwọn bàbá wa ò ká nílẹ̀ Kóòtù Òjíire tó bá ti sòótọ́. Ẹ bá ṣe ń wo fídíò yìí, ẹ dákun ẹ má gbàgbé láti subscribe. Ẹ subscribe. Tẹ́ bá subscribe, ẹ share ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ oníran gbogbo tá à ń sọ yìí tí wọ́n ti dààmú nínú ayé. Ẹ jẹ́ káwọn náà láǹfààní, kí wọ́n láǹfààní, káyé lè rọrùn fèmí àti ẹ. Àbí kẹ́ máa lọ sórí www.igbagboyorubamedialink.com www.igbagboyorubamedialink.com. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí àwọn nọ́mbà tó ń kọjá yìí tàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Arẹ́kọ́lá Ọlátúnjí ló kọ mí lẹ́ẹ̀kan sí i. Àjọrùn bẹ̀ nínú àwòtán gan-an ni. Bye bye. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye, ẹ jẹ́ ká máa gbọ́.